téèyàn bá bímọ nínú Islam láago 12 òru. láago 12 òru. aago 1 òru. aago 1 òru. aago 4 òru. aago 4 òru. aago 5. aago 5. 5 àbọ̀. 5 àbọ̀. ọmọ ànẹ́sì ni. ọmọ ànásì ni. ó dìgbà tán bá pe àsùbá. ó dìgbà tán bá pe àsùbá. as-salatu khayrun minan nawmi tó ọmọ tán bá bí lẹ́yìn ìgbà yẹn. ọmọ tán bá wá bí lẹ́yìn ìgbà tí wọ́n pe as-salatu khayrun minan nawmi ìgbà náà ọmọ ọjọ́ náà nìyẹn. Masha Allah. Ẹ̀dá kùnà láwùjọ Yorùbá kí ló bring about ọjọ́ kẹjọ náà kí ló fà nùsùsù là ń kà yìí gbogbo iná bá gbalẹ̀ kí ó kọjá yóò máa gbọ́ yawmu sabi'ihi ọjọ́ keje ọjọ́ tàbí ọmọ yẹn níbo láti wá rọ́jọ́ kẹjọ èyí tá à ń sílẹ̀ Yorùbá níbi tá a ti rọ́jọ́ kẹjọ lélẹ́yìí níbi táwọn èèyàn ti rí lélẹ́yìí wọ́n rí nínú madhabi Imam Malik rahimahullahu ta'ala misconception tó wá ṣẹlẹ̀ lórí rẹ̀ àsìgbọ́ ó ṣẹlẹ̀ lórí ẹ̀ tírà kan bẹ wọ́n pè ní Mudawwanatul Kubra li Ibn Abi Qasim rahimahullahu ta'ala wọ́n ṣe tírà yẹn ala madhabi Imam Malik afa yẹn wá ń sọ mbẹ wípé inú madhabi Imam Malik rahimahullahu ta'ala ni pé ọmọ tá a bá bí irú àsìkò tá a wáyé torí pé nínú Islam 24 hours òun lọ́jọ́ ẹyọ kan bó ṣe rí lọ́dọ̀ àwọn western náà ṣùgbọ́n 24 hours sí ti wá ọjọ́ máa bẹ̀rẹ̀ lẹ́yìn Maghrib ìmá parí sígbà tí Maghrib fẹ́ wọlé oníta wà ń bẹ̀ tó jẹ́ ọmọ sábtì yìí a ti bẹ̀rẹ̀ rẹ̀ láti gbà tí Maghrib ti wọlé látànà jùmọ̀ yẹn after Maghrib yẹn lọ́jọ́ yẹn ti bẹ̀rẹ̀ òru ní máa ṣáájú kọ̀sán tó tẹ̀lé typical example tá a fi mọ̀ pé bó ṣe rí nìyẹn tá a bá fẹ́ gbààwẹ̀ nínú Ramadan lọ́jọ́ alákọ̀ọ́kọ́ tó máa ti kéde nǹkan rọ́sùn o wọ́n ní tó nẹ́fìlà òru tó ní so bẹ́ẹ̀ ni a ṣe nẹ́fìlà lálẹ́ tá à ń pè ní kìyàmù lẹ́ àbá ń pè ní tarawih yẹn á kí nítorí àwẹ̀ tá a fẹ́ gbà lọ́la a kì kìyàmù lẹ́yìn nẹ́fìlà òru torí àwẹ̀ tá a fẹ́ gbà nígbà tí ilẹ̀ bá mọ́ a jẹ sààrì náà torí àwẹ̀ tá a fẹ́ gbangba lẹ́bàá mọ́ òru ní ṣáájú tó sàn tẹ̀lé wọ́n wá ní Imam Malik rahimahullahu ta'ala sọ fún wa wípé ọmọ tá a bá bí tí ìdajì nínú ọjọ́ tó bá ti lọ that is alfajari ti yọ àti kírun àṣùbà àtàn ká tó bí ọmọ yẹn òru rẹ̀ ti lọ ọ̀sán nìkan ló kún ta fún pé a ní ka ọjọ́ yẹn mọ́ ní ọjọ́ tí a bí ọmọ yẹn a ṣẹ̀ wá bẹ̀rẹ̀ kíka ọjọ́ rẹ̀ nígbà tí ilẹ̀ bá ṣú ní 1 ó ní màsíkò lọ́dọ̀ Imam Malik náà 7 day náà ni àwọn náà gbà pé a ṣe àkíkọ́ kìí sí pé ọjọ́ mẹ́jọ o ṣùgbọ́n àwọn àfáà yòókù wọn sọ pé ọ̀rọ̀ tí Imam Malik sọ ìfẹ́ ìnáwó ìwòye ń bẹ́ẹ̀ kí ni ìwòye tí ń bẹ́ẹ̀ ni pé wọ́n bímọ lójú ayé Ànábì sallallahu alaihi wasallam ẹni Ọlọ́run rán sí wa wọ́n bí lọ́sàn wọ́n bí láàárọ̀ wọ́n bí nrọ̀lẹ́ ká ní àbá ní máa ka ọjọ́ yẹn mọ́ ni pé ọmọ tá a bá ti bí lọ́jọ́ ọ̀sán báyà ní kọjọ́ yẹn fún mọ́ ni lasabaquna ilayhi ashabu rasulillah àwọn sahaba Ànábì ni wọ́n bá kọ́ sí táàtì rí tí wọ́n ti practicalize ẹ̀ lójú ayé wọn kì í ṣe pé mọ́ mọ́ ni kì í ṣe wàá ṣàlàyé rẹ̀ fún wa àwọn ẹni ṣáájú yẹn tó yẹ pé sẹ́ńtírì wà láàrin wọn pẹ̀lú mọ́ Málíkì wọ́n ti sí táàtì rí lákọọ́lẹ̀ Ànábì ó wá ṣe àwọn sahaba rẹ̀ ní òsè látara bẹ́ẹ̀ ọ̀rọ̀ mọ́ Málíkì wọn ní ẹja àfisẹ́gbẹ̀ kan báyìí torí pé mọ́ Málíkì gan fúnra rẹ̀ sọ nọ́rọ̀ yìí pé kullu yukhadh min kalamihi wa yurad illa sahibi hadha al-qabr níjọ́ yẹn Imam Malik rahimahullahu ta'ala ó dúró níbi sàrá Ànábì Muhammad sallallahu alaihi wasallam nílùú Madina ó wá ní gbogbo èèyàn pátá òun la lè gba ọ̀rọ̀ tó bá sọ tẹ́lómi bá sì sọ̀rọ̀ ń gbà náà pé ọ̀rọ̀ tó sọ yìí ó kùn díẹ̀ kàtó àgbà wọlé àfẹntí ń bẹnu sàárè tí ń bẹnu kábàárì yìí nìkan wọn lọ pé gbogbo ohun tó bá sọ sallallahu alaihi wa sallam a gbọ́dọ̀ kọ̀rọ̀ sí lẹ́nu ìyá Ànábì Muhammad sallallahu alaihi wa sallam látara àdíyẹn ọ̀rọ̀ Ànábì supersede ọ̀rọ̀ anybody not Imam Malik alone gbogbo èèyàn pátá ọ̀rọ̀ Ànábì supersede ọ̀rọ̀ gbogbo wọn látara àdíyẹn
òṣìṣẹ́ wọn sọ pé yawmu sabi'ihi ọjọ́ keje tá a bá bí ọmọ òun láṣẹ àkíkọ̀ rẹ̀ but nígbà míì ayé pé àṣebí ẹlọ́jọ́ keje lẹ́ máa ṣe ní ìjọ́ kẹjọ lẹ́ fẹ́ ṣe yìí tí ó fẹ́ dàrú mọ́ yẹn lójú kí ló fà tó fi lè dàrú ni pé kákí mọ́ gíríbì tán nísìn àbí akíṣà ìtàn wa bímọ tó bá di àárọ̀ ọjọ́ kejì táwọn èèyàn kó mọ́sálásí pé ìjà lọ kí ìyọlọ́mọ ìjà lọ káwọn ọba lọ́mọ tí wọ́n bímọ ni wọ́n bímọ mọ́júmọ́ yìí náà bá dé màmá kan ìyọlọ́mọ akéwọ́ àná o akéwọ́ ọmọ àná o àná ni wọ́n máa pe alẹ́ àná yẹn wọn ò ní pè lónìí yìí mọ́ bẹ́ẹ̀ dẹ̀ nínú ṣẹ̀ríà alẹ́ yẹn òun ló ti ṣáájú òun ni alẹ́ òru àmì òun lálẹ́ ọ̀sán tá à ń lò lọ́wọ́ yìí òní yìí náà la bímọ yẹn kì í ṣe àná ọmọ tá a bá wá bí nírú alẹ́ àná lápèjúwe nísìnyí a bí ọmọ yẹn ní ẹ̀yìn mọ́gírìbì ẹ̀yìn ṣáì tá a bá fẹ́ ṣe àkíkọ́ a bá fẹ́ ka ọjọ́ méje rẹ̀ níjọ́ wo ni ó pè torí pé sátidé ti bẹ̀rẹ̀ sátọ̀dé ti bẹ̀rẹ̀ látàlẹ́ àná a sì wà ní sátọ̀dé lónìí náà báyìí nísìnyí ó rìn pé tá a bá ka ọjọ́ méje rẹ̀ yawmul jumu'ah ọjọ́ jùmọ̀ láti àkíkọ̀ ọ̀rọ̀ ọmọ bẹ́ẹ̀ ṣùgbọ́n ní bá rí pé alẹ́ jùmọ̀ alábí alẹ́ làwọn pèpè alẹ́ jùmọ̀ iná lábí alẹ́ yẹn dẹ̀ ní àti bọ́ sí sábt àti bọ́ sí sátọ̀dé tèmi so n tó lè fẹ́ mú confusion wá láàrin yẹn nìyẹn but kò sí ohun tó dàrú mbẹ nígbà táwa ti mọ báwo lọ́jọ́ ṣe bẹ̀rẹ̀ níbo ní sì máa parí sí so látara dín yẹn yawmu sabi' òun ni sunna tó ń rinlẹ̀ látàrí ànábì Muhammad òun làwọn ẹni rere tó ti lọ sálàfàn wà khalafan náà sì wà lórí rẹ̀ tí wọn kó lórí rẹ̀ díẹ̀ níyì àmì Allah subhanahu wa ta'ala kọ́lọ́n kọ́ yà sára alámọ̀rẹ́ nìkan kan wa.